Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi. A kú ojúmọ́, a kú ojúmọ́ mọ́. A kú ojúmọ́ níbikíbi tẹ́ ti ń gbọ́ mi. Depend lórí time yín. Báàrọ̀ ní bọ́sàn bá lẹ bí ìyálẹ̀ta. Ẹ kú etí ìgbọ́ yín níbikíbi tẹ́ ti ń gbọ́ mi. Bẹ́ẹ̀ ni o. Wọ́n ṣe the third kini moon ritual fún Naomi. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní wọ́n ṣe yẹn lánàá. Àná òde àṣírí ní íńtánẹ́ẹ̀tì lónìí pé bọ́n ṣe ṣe fún, bó tí wọ́n ti ń ṣe fún pé Ìyá Nífá ló announce pé kò sí anybody tó gbọdọ̀ dé ibi tí wọ́n ti fẹ́ ṣe the third kini kan ritual. Ṣé mọ̀ pé tí o bá sọ pé ẹni tó bá ní òun ká ẹní ẹ̀ nígbà tí Ọlọ́run bá máa fi tìmùtìmù àti rọ́ọ̀gù sílẹ̀, ojú á wá ti Sátánì àtàwọn ogun ẹ̀ tó ń sọ pé kò ní ṣe é ṣe. Àwọn kan ti dúró pé kò ní ṣe é ṣe. Irú àwọn èèyàn bíi Ashley. Ẹ mọ̀ pé ìgbà kan ni wọ́n ní kábíyèsí sọ pé iṣẹ́ Ashley ni kó wá ṣe páàtì tiẹ̀. Ó ní òun ò lè ṣe é. Ohun ẹni tó òun ò fẹ́, pé kó wọ ààfin lòun fẹ́ lọ ṣe kíní fún, pé láyé pé páàtì tòun nothing. Èmi tiẹ̀ wá ń sọ pé ṣé tí ò bá jẹ́ Ashley kan, wọ́n ní Ashley sọ pé òun fẹ́ travel lọ sí ìlú òyìnbó, padà sí UK. So bí kábíyèsí sọ pé wọn ò bí dá, ó gbọdọ̀ ṣiṣẹ́ tán ó tó lọ. Gẹ́gẹ́ bí bá ṣe gbọ́ ní íńtánẹ́ẹ̀tì. So bá ṣe gbọ́ nìyẹn. So wọ́n á sọ pé ṣé dandan ni, ṣé kò ṣe é ṣe ni. Ó ṣe wá jẹ́ Ashley. Báwo lẹ ṣe ní kọ́ta yẹn wá ṣe nǹkan tí ó máa dára fún ẹni tó ń bá ṣọ̀tá, pé kò yẹ kó jọ bẹ́ẹ̀. Àṣé lóòótọ́ wá di àná náà bá ní, la gbọ́ o pé wọ́n ní àná náà fẹ́ ṣe finishing ní the third moon ritual fún Naomi. Pé Ìyá Nífá ló dẹ̀ máa take gbogbo everything. So at the end of the day, wọ́n ní Ìyá Nífá, wọ́n ní Ìyá Nífá lé gbogbo àwọn anybody tó wà láàfin. Gbogbo àwọn àti tí wọ́n band àti tí wọ́n band gbogbo wọn pátápátá pé wọ́n kúrò láàfin. Òun ò fẹ́ kí anybody kó dé ibi tí wọ́n ti fẹ́ ṣe kíní ritual yẹn. Wọ́n ní because ó máa lọ a lot of process. Even gan pé gbogbo oríṣiríṣi tí wọ́n fẹ́ ṣe fún Naomi ńbẹ̀ yẹn, àwọn ò fẹ́ kí anybody kan ti appear, kan ti wá yọjú kí anybody pé wọ́n lé gbogbo wọn pé kó kúrò ní palace pátápátá, wọn tí ẹ fẹ́ rẹ́ ẹnì kankan. Wọ́n ní bó ṣe announce ẹ̀ nìyẹn. Àwọn tó máa announce wọ́n bẹ̀rẹ̀ sí ní announce nǹkan tí wọ́n fẹ́ ṣe pé kó kúrò láàfin. Wọ́n ní before you know it, pé àwọn olórí wá sọ pé àwọn ò kúrò láàfin kankan o. Àwọn máa wà ńbẹ̀ o. Àwọn máa ṣe gbá, àwọn máa ṣàwo o. Àwọn gbọdọ̀ wà ńbẹ̀ o. Kí ló dé? Ṣèbí orogún àwọn ni? Ṣèbí kán lè pọ̀ ni? Ṣèbí kán lè ṣe kíní? Ó yẹ káwọn náà wà ńbẹ̀. Wọ́n ní Ìyá Nífá ní, ẹ mọ̀ pé orogún yín ni lẹ sọ pé kò ní ṣe é ṣe tẹ́lẹ̀. Pé ẹ fẹ́ kí Queen Naomi wá bá yín láàfin. Pé ìrọ̀lẹ́ pé tó bá bá yín wá nílé, pé ó máa bá yín lẹ́yìn yín. Ẹ dá kan mọ̀. Wọ́n ló lé gbogbo wọn dànù. Wọ́n perform kíní yẹn fún Naomi lánàá. Wọ́n ní gbogbo ẹ̀ dẹ̀ went successfully. Gẹ́gẹ́ bó ṣe sọ fún wa. Now, wọ́n ní therefore pé kábíyèsí pé kò gbọdọ̀ jẹ́ kí irú nǹkan bẹ́ẹ̀ yẹn wáyé. Pé ó yẹ kí àwọn wá fún purification. Pé tí wọ́n bá wá fún pé ó yẹ kí wọ́n wọ̀ pé kábíyèsí ni. Pé Ìyá Nífá ní òun ò tiẹ̀ fẹ́ ní purification àti no purification pé òun ò fẹ́ any one of them ní ààfin. But now pé wọ́n ti ṣe o. Pé ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé wọ́n ti ṣe fún Naomi. Pé Naomi ti free bẹ́ẹ̀ sáárọ̀ láti permanent sí ààfin. Pẹ̀lú gbogbo awuyewuye tó ń lọ, tó ń sọ gbogbo oríṣiríṣi. Naomi kò tí ì bá kábíyèsí, kò tí ì wọ̀, kò ṣe third ritual, kò tí ì ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe. Ó ń tẹ̀lé kábíyèsí lọ party. Ó ń tẹ̀lé.
ó tẹ̀lé kábíyèsí jáde, àwọn ò ní gbà, àwọn ò ní ṣe. Pẹ̀lú tipátìkúùkù, but a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé lénìí o, Queen Naomi wọ́n ló ti free bí ẹsẹ̀ àárọ̀ láti máa wọnú ààfin àti láti máa ṣe gbogbo nǹkan tí ó tọ́ gẹ́gẹ́ bí ìyàwó ọba tòótọ́. So now tí Naomi ti yege pé inú kábíyèsí wá ń dùn pé yes, gbogbo àwọn tó sọ wípé kò ní ṣeé ṣe, ó ti ṣojú wọn, ó ti ṣeé ṣe. Èyí tó dẹ̀ kù, ọwọ́ Ọlọ́run ni kí ìyanu tó kù kó bẹ̀rẹ̀ sí ní máa ṣẹlẹ̀. So now wọ́n ní Queen Naomi ti di ìyàwó kábíyèsí fully o, pátápátá. Àwọn olórí náà sọ wípé kò lè ṣìṣojú wọn, pé wọ́n yìí ń jarunpá, wọ́n yìí ń sọ kí kábíyèsí jọ̀ọ́ o, kí kábíyèsí jẹ́ kí káwọn ìgbà tí Naomi dẹ̀ ti dé sí tó ti ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe, pé kí kábíyèsí kó mọ̀ kó bọ́ ṣe fẹ́ kí gbogbo nǹkan pè wọ́n kan jọ reconcile níbo pé ìgbà tó jẹ́ pé gbogbo nǹkan tó ń ṣe tó ń sọ pé ojú ti tì wọ́n, ṣèbí Ashley sọ pé òun ò ní ṣe, òun ò ní ṣe part tiẹ̀. Wọ́n ní Ìyá Nífà ti ṣe everything pátápátá. Pé Ìyá Nífà pé kí anybody pé èyí tó máa lọ rámirámi kó lọ, èyí tó dẹ̀ máa dúró bí kábíyèsí bá fẹ́ kó dúró kó dúró. Pé ṣùgbọ́n ní tóun jẹ́ ìyálájé, pé òun fi gbogbo ara sọ pé kí gbogbo àwọn olórí tó ń fẹ́ ẹni fẹ́rẹ̀ rẹ̀. Wọ́n ní kinní wà ńbẹ̀ tí gbogbo àwọn tó ń jarunpá yẹn. Wọ́n ní olórí Rónkẹ́ wà ńbẹ̀, Tèmítọ́pẹ́ wà ńbẹ̀. Kí tiẹ̀ lórúkọ ọmọ Ìgbìrà yẹn náà wà ńbẹ̀ láti ṣe Ìgbì. Wọ́n tún ní ta ló tún wà ńbẹ̀ o, pé wọ́n ní gbogbo wọn pátápátá, gbogbo àwọn olórí pátápátá. Wọ́n ní gbogbo wọn wọ́n pè sí wọ́n pè sáàfin tí Ìyá Nífà fi lé wọn tẹ́sẹ̀ wọn ò balẹ̀. Wọ́n ní àbẹ́ẹ̀ rí nǹkan, ẹ ráyé lóde pójú títí àwọn ọ̀tá Naomi. Wọ́n ti ṣe lánàá. Kí la tún fẹ́ kí ni Naomi fẹ́ kí Ọlọ́run ṣe fún tọ́lọ́run ti ṣe fún. Ẹ rí i pé a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. So mo ní kí n gbé sí wa létí pé ibi tán ní kí gbégbé má gbé, ó di dandan kí ibẹ̀ ni gbégbé máa gbé o. So ẹ̀yin èèyàn mi, ẹ ṣeun gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa torí bí mo ṣe gbọ́ details yẹn pé kí n sọ fún wọn pé kẹ́yìn náà gbọ́ bó ṣe ń lọ. Kí bá wa share, kí bá wa like, kí ẹ bá wa subscribe, kí ẹ bá wa comment sí comment section. Ẹ ṣé gan ẹ̀yin èèyàn wa tẹ́ fi ń tẹ́tí sí wa, ṣé o, mo dúpẹ́ ẹ ṣe ń bá wa like, tẹ́ ẹ bá wa share. Ọlọ́run á dúró tì yín o. Gbogbo rere yín pátápátá lọ́lọ́run máa fi kún fún yín o. In Jesus name, amen. Bye.